Africa Content TV. Ọlá olóhùn ọlá àpàṣọ ni. Bìnní má ti rọ̀bí lábì máa kásábà ti yẹ̀dẹ̀. Ìgbọ́ tí mo wo sàárè lọ́kàn mi ìrè èèyàn ká. Lẹ́yìn àwọn àfáà láńre Sẹ̀míù Wáìtì àtàwọn fámìlì mi. Pàṣọ ni mo tún rí. Bìnní má ti rọ̀bí lábì máa kásábà ti yẹ̀dẹ̀. Sàárè lọ́kàn. La ilaha illallah. Mo ti bọ́rọ̀ mo ti tán. Ifo ti tán. Torí ibo mo ti fẹ́ rí 5,500,000. 1.5. Ibo mo ti fẹ́ rí. Ọ̀gá Allah akbar. Ìwọ nu Ọlọ́run lọ. Mo wà lẹ́ máa ń sọ bẹ́ẹ̀. Ìwọ nu Ọlọ́run lọ. La ilaha illallah. Ìwọ iná ńlá aláyọ̀dí wájú àlùmọ̀sí. Àjẹ́ àlùmọ́ ṣùgbọ́n. Bẹ́ẹ̀ pé òun kì í rá dáadáa tó bá ṣe dáadáa òun kì í rá láre. Àtàwọn ìyá òun. Ìwọ náà Ọlọ́run náà nù. Àtàwọn ìyá òun. Ìwọ náà Ọlọ́run náà. Àtàwọn ìyá òun. Ìwọ náà Ọlọ́run náà pàṣẹ. Kí ẹ bá wa ṣe mí wáyé. Bàbá ó lè kan. Àná ló bí èmi. Allah akbar. Bí mo ṣe kí wọn náà mo kí àfa láńre. Ọlọ́run tí yóò jẹ́ káàná ọgbà yìí ni wá jẹ́ mo bá yín dúpẹ́ o. Alhamdulillah. Mo bá yín dúpẹ́ o. Mo sọ fẹ́ nìkan mo ní kò sí nǹkan tí mo máa fi ṣe ìdí lára Sẹ̀míù. Iṣẹ́ bá kì í dà. Wọ́n kì í bínú oore olóore. Bìnní má ti rọ̀bí lábì máa kásábà ti yẹ̀dẹ̀. Ọjọ́ èyí ìṣojú ọ̀rẹ́ pàṣẹ ẹlẹ́kùn mo kí ọ̀rọ̀ ló ń gbé mi tí mo bá ti rí pàṣẹ. Alájọ Abáyọ̀ Ọ̀tọ́lá. Ṣe mímọ́. Ọdún ọlá mo kí ẹ̀yin náà. Bàbá Sẹ̀míù ẹgbàá bẹ́ẹ̀. Ọlọ́run ìyá owó wa. Mo kí gbogbo ìjókòó mo kí ẹ̀yin ìyá. Gbogbo ẹ̀yin àǹtí wa láti ìdílé Àyẹ́tàrà gbogbo ìwọ́n rí yín. Ẹ dákun mo kí gbogbo ìjókòó pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi.